Happy birthday to Prophet Afolayan Jackson, founder of Eminirekan Prayer Ministry and Eminirekan Charity Organization. Greetings from your darling brother Jackson Monday. Torí tán lọ́jọ́ ìbí, ẹ wá bá mi jó, ẹ wá bá mi yọ̀, ẹ wá bá mi jó, ẹ wá bá mi yọ̀. Òní lọ́jọ́ ìbí mi, mo dúpẹ́ o. Òní lọ́jọ́ ìbí mi, mo dúpẹ́ o f'Olúọ̀run. Ẹ wá bá mi jó, ẹ wá bá mi yọ̀, ẹ wá bá mi jó, ẹ wá bá mi yọ̀. Òní lọ́jọ́ ìbí mi, mo dúpẹ́ o. Òní lọ́jọ́ ìbí mi, mo dúpẹ́ o f'Olúọ̀run. Àwọn abẹ́jọ́ àtúnbẹ̀yọ̀, àwọn abẹ́jọ́ àtúnbẹ̀yọ̀. Òní lọ́jọ́ ìbí rẹ̀, Prophet Afolayan o. Òní lọ́jọ́ ìbí rẹ̀, abẹ́ dúpẹ́. Bí mo lẹ́gbẹ̀rún ahọ́n kò tó yan Olúwa, bí mo lẹ́gbẹ̀rún ahọ́n kò tó yan Olúwa. Òbí tó mú mi dé, gbogbo ògo ni fún ọ. Òbí tó mú mi dé, gbogbo ògo ni fún ọ. Mo wá ṣọpẹ́. Olúwa kò ságbára dọ̀tun láyé o, bàbá òkè má fẹ́ ìṣòpin fún ọ. Mo fi lé olóko ṣèrè jẹ́ lọ́jọ́ ìdájọ́ o. Prophet Afolayan Jackson ọlọ́jọ́ ìbí, olùdásílẹ̀ Eminirekan Prayer Ministry ló ní kí n máa sọ wípé Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga ní tèmi láyé. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga ní tèmi sẹ́. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Ìrẹ̀ lọ́tún ìrẹ̀ ló sì fọwọ́ orí Prophet. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Olówó orí Jùmọ̀kẹ́ Nírẹ́kàn tá a bá dúpẹ́. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Jackson Monday ló ní kí n máa kí ọ. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Ó ti ṣe yìí kó tún ṣe púpọ̀, ìgbéga ní tiẹ̀. Eminire máa kàn lọ́dún yìí, ìgbéga máa kàn mí o. Tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo dé sí gbàgede nítorí ẹni ọ̀wọ̀, ẹni ńlá, ìránṣẹ́ Ọlọ́run pàtàkì ní ìṣọdún fún tòní. Evangelist Prophet Afolayan Jackson, àrólé Elédùmarè, ẹni tí Ọlọ́run fi iṣẹ́ òun rán, ẹni tí ó ń tú ìdè tí ń já ìdè nípa iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run ọba àbígbélé yín lọ́wọ́ o. The founder of Eminirekan Prayer Ministry and Eminirekan Charity Organization. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. Prophet for anointing, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, àṣeyí ṣàmọ́dún lọ́lọ́ Ọlọ́run ọba mi. Iṣẹ́ tọ́lọ́run ọba mi gbélé ọ lọ́wọ́ ni kó o máa ṣe, mọ́ dáwọ́ iṣẹ́ rẹ ò dúró o. Nípa ṣíṣe àánú fún tẹrú tọmọ, alábàjọ nígbà rẹ ṣe ń dùn, tó ṣe ń ládùn, tó ṣe ń lóyin. Ìṣẹ̀dá àwọn ewu orí arúgbó tó ń ṣe fún yóò máa tì ọ́ lẹ́yìn dọjọ́ ayé rẹ ni. Prophet Afolayan Jackson, gbogbo àwọn ọmọ iléèwé tó ń ṣe fún ni wọ́n fi àdúrà ràn ọ́ lọ́wọ́ o. Bó o ṣe ń ṣàánú fún gbogbo aláìní pátápátá, o kú iṣẹ́ takuntakun. Prophet Afolayan Jackson, ọpẹ́ ńlá ní fọ́bà mi òkè tó fàánú dá ọ sí dọjọ́ òní o. Fún ìláàfin, wọ́n bọ délé bàbá rẹ̀, àmọ́ kí n tó lọ sí Ondo, níbi tá a gbé bí ọlọ́mọ, jẹ́ n kọ́kọ́ kí ọ sórí kì í bàbá tó ju bàbá lọ. Ẹni tó pè ọ́ tó yàn ọ́ fẹ́ o. Ilẹ̀ ọmọ àkọ́dá ayé, ọmọ àṣẹ̀dá ọ̀run, gbìngbìnìkì. Awúwo mọ̀sẹ̀ gbé ní bàbá tó ju bàbá ńlá bàbá rẹ̀ lọ. Àdàgbàdàgbà mọ́ pàrọ̀ oyè lèmi kí o. Ọlọ́run ọba lèmi kọ́kọ́ kí lórí ayé rẹ̀. Òun náà ni èmi ni tí ń jẹ́ èmi ni. Aṣòro kọlù bí ògiri gbígbẹ. Ọmọ àpáta ńlá tí àlẹ́ ti gbòlù ní ọ́ o. Mẹ̀bí wọ lọmọ ẹlẹ́yìn kùlé àjíwúre. Ọmọ apá màlúù mẹ́fà ṣọdún ìgbàgbọ́. Ọmọ alágogo àjínú gbọ̀ngàn ní ṣọ́ọ̀ṣì. Fún ìlà àfi mo fẹsẹ̀ méjèèjì